kéré àná Kábírù aláṣẹrin tán fún mi ní mòtíà alákọ̀ọ́kẹ́ mòtíà ìyá aláwọ̀ àyà mi mo bá wọn dáná ní Ìlọrin nílé aláṣẹrin nítorí mòtíà ayára Abdulkadir olólùfẹ́ mi bí ọdún ẹ̀jẹ̀ ńlá gùn jìnnà wàhálà ẹ̀ onígbọ̀ọ́jọ́ lọ Kọ́dírì ayára Arademi máa ló pè mí Olohunkemi bàbá wa bàbá oníwà tuntun oníwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ Àyìndé adé bẹ́ẹ̀ni ṣe yóò oúnjẹ ọláyìn wá wo àfi bí kánífà ó ń ṣe ìyàwó ọmọ ni kì í ṣe kánífà rárá oúnjẹ ọláyìn wá wo Kọ́dírì ayára olólùfẹ́ mi ló ṣeun Sauti àgbà tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa. Daniel Sulaimana ọkọ Alhaja Zainab ọkọ Alhaja Shukura iṣẹ́ tọ́lọ́wọ́n bá ń ṣe lọ́wọ́ ó nípínlẹ̀ Kwara níbí ẹni tó bá kàn lọ́rùn lọ́wọ́ tó kún tọ́lọ́wọ́n bá ń ṣe lọ́wọ́ olólùfẹ́ Ọlọ́run ni ọ̀rẹ́ Ọlọ́run ni ó máa jẹ́ o bí Daniel mi Daniel Ìlọrin Sulaiman Bọ́lá Kalẹ̀ kọ́ Alhaja Shukura kọ́ Alhaja Zainabu Daniel tí mo kì í tí ayé ń pariwo wọ́n ló láti ti gbé mọ́tò fún mi Alhaji Arẹwà Abíọ́dún wọ́n sọ wípé èyí pọ̀ mo ní kílẹ̀ tí rí rárá wọ́n lélẹ̀ pọ̀ gan mo ní kílẹ̀ tí rí rárá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Daniel mi àmì Sulaiman ọ̀sàrò mi ó ní Sauti àgbà tún ti dé o gẹ́gẹ́ bí ìṣe wa. Lájí Sulaiman ọ̀sàrò mi ọ̀gá wa ni Sulaiman ọ̀sàrò mi àmì Sirul Maktub bàmí oníkan mú bọ́ wá o gbogbo wa ni máa kí ọ̀gán èrò wọ̀ rẹpẹtẹ mo fi bàbá ń bá rí jàǹkì gbogbo wa oníkan mú bọ̀ wá o owó dọ́là mo ń fẹ́ lọ́wọ́ oníkan Sirul Maktub àfijọ́ alálùbá tó gbafẹ́ Siru sanwó Arẹwà Abíọ́dún Siru Sauti àgbà tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa jáde. ọkọ Aisha tún méjì pọ̀ Sirul Maktub Alhaja ni iyo ọkọ Aisha tún méjì mo ń jowú rẹ ọkọ Aisha ìkan dúdú ìkan pupa Sirul Maktub ẹni ńlá ló ń ṣe ńlá ọkọ Aisha méjì ọkọ Aisha méjì Aisha kan dúdú Aisha kan pupa Abdulmumini president èèyàn Alhaja ní ọkọ Aisha tó dúdú ọkọ Aisha tó pupa Ajani chairman owó ní tọ́lọ́wọ́ rẹ̀ sàmì àdúrà fi bọ́jú Ìṣọ̀lá ẹ̀yìn Àjàní bàbá onílé ńlá o
Saoty àgbà tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa. Saoty àgbà tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa. Daniel Ọlọ́run tẹ̀lé ẹ má fòyà. Bọ́lákalẹ́ Ọlọ́run tẹ̀lé ẹ má fòyà o. Sheikh nídìwánu láì Ọlágúnjú. Ẹ ṣe wọn jọ bàbá mi nílùú London lọ́jọ́sí. Kò tí pẹ́ ẹ wá bá mi kó o mọ̀ àbí Farouk jáde ọmọ náà ní ìyànkú ẹ ṣé mo dúpẹ́. Àjọṣe London ni o nílùú Derby ní UK. Àjànà sí wa olólùfẹ́ mi dáadáa ṣe wọ́n jọ wá sílùú London ni. Ṣéun Lábí Agbájí olólùfẹ́ mi o. Apadà sábúrò oníkan yìí nítorí dọ́là. Mi ò gbàgbé oníkan Abdulkadir mi ò ní ẹ̀kan. Nítorí envelope ẹ̀jẹ̀ Daniya. Ayé sọ pé mo ti gba mọ́tò lọ́wọ́ Daniya Ìlọrin. Abọ́lọ́rẹ́ òkúta gidi olólùfẹ́ mi ẹ ṣeun. Daniya Ọlọ́run tẹ̀lé ẹ má fòyà. Ọlọ́run tẹ̀lé ẹ má fòyà. Ibi ó bá ń lọ à ń bá ẹ lọ. Ní Kwara ẹnjìníà Sulaimon ọ̀nà. Ọlọ́run tẹ̀lé ẹ má fòyà o. Daniya Ọlọ́run tẹ̀lé ẹ má fòyà o. Ibi ó bá ń lọ à ń bá ẹ lọ. Olówó lọmọ náà. Ẹ sọ pé olówó lọmọ náà. Olówó lọ́wọ́ náà. Alhaji Káyọ̀dé. Olówó lọ́wọ́ náà. Alhaji Káyọ̀dé o. Olówó lọ́wọ́ náà. CEO. Olówó lọ́wọ́ náà. Al-Barkah Motor. Olówó lọ́wọ́ náà. Olówó lọmọ náà. Olówó lọ́wọ́ náà. Alhaji Káyọ̀dé. Olówó lọ́wọ́ náà. Alhaji Káyọ̀dé. Olówó lọ́wọ́ náà. Alhaji Káyọ̀dé. Olówó lọ́wọ́ náà. CEO. Olówó lọ́wọ́ náà. Al-Barkah International. Olówó lọ́wọ́ náà. Àwọn ọmọ tó dé là. Olówó lọ́wọ́ náà. Olówó lọmọ náà. Olówó lọ́wọ́ náà. Alhaji Káyọ̀dé o. Olówó lọ́wọ́ náà. Olówó lọmọ náà. Olówó lọ́wọ́ náà. Fowó ṣe fàájì fún mi. Olówó lọ́wọ́ náà. Olówó lọmọ náà. Olówó lọ́wọ́ náà. Alhaji Káyọ̀dé. Olówó lọ́wọ́ náà. Alhaji Káyọ̀dé. Olówó lọ́wọ́ náà. Èèyàn bọ̀ lọ́rẹ́. Olówó lọ́wọ́ náà. Lọ́rẹ́ òkúta gidi. Olówó lọ́wọ́ náà. Òkúta gidi. Olówó Káyọ̀dé olówó lọmọ náà. lọ́wọ́ náà. Orin tẹ́ ń bèrè yẹn owó pásù ló máa ń bá wa. Alhaji Kamal mi ṣànfà o. Alhaji Kamal tí n bá ti rówó pásù lódìdí màá lọ síbi tẹ́ ẹ ní kí n lọ. Olówó lọmọ náà. Alhaji Káyọ̀dé. Mọ́tò òde ìlàmí. Olówó lọmọ náà. CEO Alhaja. International Motor. CEO Al-Barkah.
international moto olówó làwọn náà. Alhaji Káyọ̀dé olówó làwọn náà. Káyọ̀dé o. olówó làwọn náà. Dr. Awa Ibrahim mi ẹ ṣeun. Awa Ibrahim Teslim mi àwa olólùfẹ́ mi Salami Abiodun ọmọkùnrin Saida Al-Mubarak kìtìwá Al-Manara olólùfẹ́ mi Salami Abiodun ẹ̀pẹ́ Ibrahim kí n gbọ́ Ibrahim. Ẹ̀pẹ́ Ibrahim kí n gbọ́ Teslim Ibrahim ṣòǹgbọ́ Teslim Ibrahim ṣòǹgbọ́ Mami Kalma Nara Gbòdélé Saida Rashidatu Okun olólùfẹ́ mi Saoty o olólùfẹ́ mi Saoty o. Ibrahim mú wá lódìndí mú wá lódìndí. Mú wá lódìndí o. Ṣé ni àwa máa ń mú wá lódìndí. Teslim Ibrahim mú wá lódìndí. Teslim Ibrahim mú wá lódìndí. Òun ti sanwó ẹ̀ oore ni oore ni oore ni oore ni ìgbésáyé lè dé iná Ibrahim oore ni àwọn pé bẹ́ẹ̀ ni ká tó sáré bẹ́ẹ̀ gan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní ilé wa o. Aṣafa. Aṣifahu Global Centers. Owó ní ìsọ̀lọ̀ Aṣifahu oore ní ibi sáyé léwádé náà oore ní àmọ́ pé bẹ́ẹ̀ ni àtò sáré báwọn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ní léwá. Aṣifahu. Olohunkemi kúrè ẹ̀kọ́ Olohunkemi ìgbìmí. Kúrè ọmọ Olohunkemi mà ṣe o ọ̀lẹ́ ni mí ìwọ lálágbára jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi Ọlọ́run. Aṣifahu. Ẹnjìnìá mọ́ ọ̀táríṣẹ́ Ọlọ́run wọn ò gbọ́ lọ́hún tóbi. Wọ́n ní ẹnjìnìá mọ́ pé ìjọ wo nà bí. Tó bá jẹ́ náà ní ìgbà ọjọ́ sí wọn bí. Mo mọ̀jọ́ orí mi tí ń bá dé tóbi. Olóko tí ó tóbi ò kì í ṣe pébi. Ebi kọ́ ló ń polówó òun náà ó lẹ́bi. Ìran wọn ló wà bẹ́ẹ̀ ṣó lójó dé tóbi. Mo kéré ṣùgbọ́n lọ́hùn tí mo bẹ́ tóbi. Ọ̀lẹ ni mí ọlọ́lá lágbára o jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi yàrá mi. Ọ̀lẹ ni mí ìwọ lálágbára jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi. Bàbá
ń bẹ̀rù jáde àdìo. Bàbá ń bẹ̀rù jáde Bọ́lájí. Olówó orí mi àdìo dúró. Ẹ̀kọ́ lówó orí mi àdìo. Bàbá ń bẹ̀rù jáde àdìo. Bọ́lájí olówó orí mi afátún bàbá jẹ. Of all our grooms here today, I've been asked to thank everybody and welcome you specially. It is our prayer that good things like this will keep happening in our homes, inshallah. Aki gbogbo àwọn bàbá wa pátápátá, aki gbogbo àwọn màmá wa pátápátá, ní orúkọ bàbá ìyàwó ọjọ́ tòní, àti orúkọ gbogbo ẹbí ọkọ pátápátá, àwọn ọkọ mẹ́tẹ̀ẹ̀ta pátápátá, wọ́n ní kí a kí wa pé a kú ayọ̀, adẹ̀kú ayẹyẹ tòní. Àdúrà wa ni pé nǹkan ayọ̀ báyìí ni yóò máa ṣẹlẹ̀ ní ilé wa. Distinguished guests, ladies and gentlemen, thank you all for making our time to be here today. My name is Ayobami Yusuf, popularly known as MC Ayula of Speaking Services International. I'll be your host. I'll be the master of ceremony here today. And working closely with me on the wheels of steel, we have DJ Charlie Chin, who will be supplying us music. And also, on the live band, we have Sauti Arewa, who will be entertaining us here today. Orúkọ tèmi ni Ayobami Yusuf, tí gbogbo ayé mọ̀ sí MC Ayula, tí ilé-iṣẹ́ Speaking Services International. Èmi ni mo máa darí ètò níbí lénìí. Ara àwọn tó ń bá mi ṣiṣẹ́ pọ̀ lénìí, òun náà ni DJ Charlie Chin. And we promise you're going to have an exciting and beautiful time. Thank you all for making our time to be here today. We promise you an exciting time. Àwọn ọkọ àti àwọn ìyàwó wọ́n ti wà ní ìta. Ẹ jọ̀ọ́ gbogbo àwa tí a wà ní ojú ọ̀nà tí àwọn ọkọ àti ìyàwó máa wọlé. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a fi àyè yẹn kalẹ̀. The three brides for today and the three grooms for today, they are ready. They are outside with their friends. Please, for those of us who are on the dance part, please, let's leave the dance part for them. Gbogbo àwa tí àwọn àga wa yọ sí ibi tí wọ́n gbàjọ wọlé, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a fà wọlé. Àwọn ọkọ àti ìyàwó àti gbogbo àwọn ọ̀rẹ́ wọn pátápátá wọ́n á jọ wọlé láìpẹ́ yìí. I would be handing over back to DJ Charlie Chin, who will keep entertaining us for a few more minutes before we begin the program. Do sit back and enjoy. Has asked me to thank everybody who has traveled from far and wide to be here today. Gbogbo àwa tí a rìnrìn àjò láti America, láti UK, láti Èkó, láti Abuja, láti wá yẹ wá sí nbí lénìí, wọ́n ní kí a kí gbogbo wa pátápátá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a rìnrìn àjò láti wá síbí lénìí. On behalf of the bride's father, I've been asked to thank everybody for making our time to celebrate with him here today. It is our prayer that good things like this will keep happening in our homes, inshallah. Wọ́n ní ká pé ètò jíjẹ, ètò mímu yóò bẹ̀rẹ̀ láìpẹ́ yìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a ṣe sùúrù. A fẹ́ kí anybody lọ bá àwọn caterer níta. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a wà lórí ìjókòó. Àwọn tó ń serve wọn á wá bá wa níbi tí a jókòó sí. Wọ́n á dẹ̀ gbé wa. Please, let's remain seated. There's no point meeting the caterers outside. Please, let's remain seated. The couple and their friends will be making their grand entrance very soon. Lẹ́ẹ̀kan sí ẹjọ́ gbogbo àwa tí àga wa yọ sí ojú ọ̀nà níbi tí ọkọ àti ìyàwó àgbàjọ wọlé. Ẹ jẹ́ kí a sún àwọn àga yẹn wọlé. Please, if your chairs are extending on the part where the couple were dancing, please, we want to crave your indulgence to please shift those chairs inside. Wájú mi ń bí ibi tí gbogbo wa gbà wọlé, ibẹ̀ ni ọkọ àti ìyàwó náà máa gbà wọlé. The bride and the groom will be coming in through the entrance, the main entrance where everybody entered. Over to you, Charlie Chin.
Have you seen my beautiful baby? Have you seen my tomato baby? Oh, yeah, baby, suffer they cool me temper. Ada, baby, na sugar, yo. Everybody they wait. Utakene no more. If I didn't maka, better soup na money kill amo. Ada mwa pekem ya, ada. Ada, yo. Ada mwa, change someone. Okay, check. Ada get them for everywhere. Ada know they like Ada get them for up and down. Baby na tomato, baby too fresh like morning wine. Ada welele, yo coco. Everybody they wait. Utakene no more. If I didn't maka, better soup na money kill. 1, 2, okay. Pekem ya, ada. Everybody do it. I with you. Show me your love and I'm going to play. Telling me go me, I go for a long way. Follow you, oh. Me and you. Okwamona, keep my baby. Me and you. Okwamona, keep my. Distinguished guests, ladies and gentlemen, the bridal party for the Triple Union 2025, making their grand entrance now. 3 sisters getting married to 3 amazing, beautiful guys. Ladies and gentlemen, welcome the Triple Union couple, the Triple Union 2025. Let's make welcome the bridal party. Ladies and gentlemen,
Triple Union. Everybody say Okay. Everybody say You get a move right now, say I gotta see you move your body right now. You gotta shake body. Say what? You gotta prove right now. Everybody, let's party. Say what? Hey, if you know big like this, you listen and say, oh my God, you go, what do you want my I gotta see you move that body right now. Everybody's Speak to me, say joy is coming. You don't know, come on. You gotta move that body right now. You gotta shake that body right now. Say shake to the beat. One to the move. Shake to the beat. One to the move. Everybody say what? You don't know these things. I wanna make you sure. Make we know the vibes. I don't wanna sleep alone. Wanna hold you tight. You gotta move that body. I fool my eyes. But I'll be alright. Everybody let's go. Show my get down. You baby deal, but my sheet on. Say them go feel it. Them go money down. You don't know these things. Say right now, say we all be sin, that's my body. Nobody only bad. And my happiness comes from. Are you ready now? 1, 2, 3. Everybody now. I be like Terminator. I deliver. Listen on. Let's go. I be like Terminator. Everybody, let's go. I don't say you did better. Go so toye yawa. Mama kera mala. What you say? Listen and say, go my way. You gotta oh my God. I need that with shit. Deja vu. Think I know what's up. Don't tell me like I can't. You see me? Oh my God. Deja vu. I need that with shit. Think I know what's up. If I get jam in Naija. What's up? Where be the Give me my phone dancer. Where do you want my love? What's up? Why you go back there? My be on the floor. You go to Paris. Oh my G's. Oh my G's. Oh my love, Paris. I don't say you did bad. Everybody right now, say Pepe. You get up, Pepe. 1, 2. Okay. Hey. You got up right now. What's here? I gotta see you move that body right now. You know the proof right now. Say, hey baby, me so fine. Baby, me so fine. You gotta listen up on the proof right now. We don't play. And yeah, no. You gotta party. Yeah, boy. Your body bad. What's on your bar? Your body bad. What's on your jaw? Your body bad. What's on your jaw? Everybody, let's go. Say. Everybody right now. Al-Barkah. Hey, your collector. Listen and say, Kilo Confedra. Listen and say. What you say? Hey, your collector. Everybody, let's go. Olohunkemi. Say what? You got the fire right now. Everybody say, Joa. You got the fire right now. Say, money Joa. Yeah. Hey, amigo Zina. Wait, say. Listen up. Everybody ready move. Hey. What's here? Joa. What? Everybody. 1, 2, 3.
Number 10 like Kuku Jamu. See I know Kofi Fire do. Give me Alaka, Baraka, Agaraja, Miasto, Kakaraka, don't call it Biti Samasaka, no, you say. Hey, Ayepa, let's go say, come in the bed, come in the bed, come in the bed, come in the bed, Efimile, Efimile, The stage no stronger, the stage no stronger. Yeah, baby. You got that vibe right now. Shake it in, move it in, shake it in, move it in and say, you the bottom, then that's okay. Be one you're okay, be one that's okay, be one what you saying? Now you did it. Now you did it. Charlie. Okay. What's here? Bring it on. Friends of the group, make some noise. Friends of the brands, make some noise. Please, the friends of the group, please let's stay down. The stage is not very strong. Please let's stay down. The friends of the bride also, please let's remain down. Please, let's just stand down, please. We still have some people dancing in, but please let them be careful on stage. Charlie, if you're ready, take it away. Straight out to that, baby. 1, 2, 3. Nagaka. Are you ready? Let's go. The body bar. Show the body. Yeah, show the best of you now. Yeah, show the body. Yeah, show the best of you. Okay, you know what? What's here? Everybody say what? Let's go, Jaco Bapamina. Hey, Jaco. Sexy mama. Everybody, let's go. Say what? That's one now. Who take her? Myself for press for sure. What's here? Everybody, let's go. Say what do you best on that? What they got to best on that? Say what? Everybody say what? Oh yeah, say bye. Let's go. Let's get to the wood. What's listen up to the groove. I got people right here. What's what you say to them? You got the proof right now. Say what? Biggest Roy. Why you cry? You answer to my currency. What you say? Listen up. What you say we need protection? Up in my love, black manager. All rolling into the dynasty. We know what's up and say what? Lagaka, Modamo, Atila, Oti, Sebania, Sebao Kaneko, Engineer, Kaneko, 2027. Say what? Konibaje, Kope Wale, Ebanio. Take my blessing. Everybody, let's go. I see my man nigga right now. You gotta spray some money. Everybody, yeah, bro. I know you. Shut it down. Hey. Shut it down. I know you say, Hey. What you saying is that it? I know you. What you saying? Turn up. Everybody now say, hey. Listen up. I can picture this. What's here? Everybody jaw. What's here?
Shock it in. You gotta sway this money. What's you want right now? Say, hey, Bezina, who's up? What's up? If I speak English, hey. All the guys on the show. I know what punish you. If I want to punish you, if you see my baby, you go shut listen up. Say, I'ma get to find baby. Okay, baby, like that. Finish work for you. What's up? Hey. Show money for my guys, in this case, really push it face on the play with me, I do this. I no get competition, my enemy na saba. Cause I feel lose guy, only matter, best team inshallah. Start to the plan, keep my head up, but don't say sometimes it feels very hard. In my dream, on my head, on my head. Say, when I see you on your way, I put my hand on my head. Straight on struggle. See your body looking sharp. What's up? Your body makes up. Are you ready right now? Say, that girl. She got it. She got DJ. She got. Bring it on. She wanna feel it down, bro. Bring it on. Feel it down, Bring it on. bro. Friends of the group, the stage is not very strong. Please, let's step down. Let's step down, please. I'm not saying we should not vibe, but the stage. The stage is not very strong. Please, the couple enter first. Distinguished guests, ladies and gentlemen, right about now, the reason we're here today is for the Triple Union 2025. The first couple for Triple Union 2025 is ready to make their grand entrance. Ladies and gentlemen, that is say, I'm on my way. Once we die, now the Friday, we be here tomorrow. I'm on my way. That's the guy, now the Friday. Listen up, are you ready now? Energy. Everybody, let's go. We know we don't fall like this. We know we don't fall like this. Are you ready? Everybody, let's get to the boat right now. Say 1, 2, 3, let's go. Say say what? Too much emotions. Say what? I don't know. Right now, say what? I don't say nobody, I will live my life. Hey, if you're not talking money, if it's not making money, it's not making sense. Everybody say what? Yeah. What's up? Majala. What's up? Majala. You got a pop on you. Show me your guy. Show me your guy. Are you ready now? Everybody say what? Show me your guy right now, say now only me. Are you ready? Let's go. See us we day like this. You gotta move your body. 1, 2, 3. Body now mix by. Who be your guy? Listen up to the groove right now, cause you be my Jesus. As I never see you online, if they worry me and they give me consign. Yeah, I'll be ringing on your cellular. Where you at? But enough is settled down. Yeah, I'm hoping you're okay. We got to pack it. Listen up, say what? Right now, say me and you just like them, not my guy. The chance, my guy. Show me size and I do transfer. You say, be my guy.
Listen up to the move right now. Say what? Say what? For something. Let us see some hands up right now. Say what? Jam on, man. You get to see the big what's here? Hey, you sweet. You want to go to you want to go to what's here? You didn't dance here, too. Are you dancing out here? What's here to the move? Come on. It's your teeth like that. I feel to spend all my money. What's here? Put it on me. Oh yeah, pizza. Baby, so the beauty feel like. What's up? You get up with your body. Yeah, boy. Follow me, my healer. Small me, come to my payment. You get up right now. Say what? You see it. Well, let me see you with that body right now. Come on. But I'm at your party. You find no competition. But I guess I get jealousy. What's up? Let me see the movement. Everybody. 1, 2, 3, go. What's up? Hey, who want to play my matters ready? I'm only listen on. So make nobody mad. What's ya? Say I got it. What's your man? Everybody, let's go. 1, 2, 3. You know. Say if it's not making money, it's not making sense. Hey, that's your body code. Share you get money. 1, 2. Everybody say what? Say, Sabi Soso. What's up? Everybody say what? Are you ready? La la la. Energy like Kobe. Everybody say what? Say what? When I see me in the Yeah, boy. Listen up to the move right now. Ah, yeah. Are you ready now? 1, 2, say. Policeman. Many men. In my cover. The boy know they take it. If you don't, they go give you a battle. And of the money that they come. Oh, gotta be true. Don't you go be smart for yourself. Yeah, boy. Because I swear God, you don't know this thing, so the best I enjoy. Hey. Say, papa. Say what? Hey, everybody. Everybody say, oh. You don't know these things. Say, what's up? Hey, to the board. What you say to now? Only one bite. Feel it.
Everyone check out to one. C'est fast. Pẹ̀lú Hurricane, Diego. Say what? Take it. Hurricane. What's up? Hurricane. Pẹ̀lú Sebas, Diego. Sebas. Sit up. Everybody say fast. Are you ready? Let's go. Say what? JP, Hurricane. We gotta dance right now. Say that me up to Farade. What's up? Say what? Hurricane. And say fast. Yebo. Somebody get somebody. Whoa. Say what? Finish next stage. Man mounts normally. All eyes on me cause I can't so fast. Somebody get somebody. DJ. What's up? Charlie. Bring it down. Please, all the friends, you can go and sit down. All the friends, the bride sisters, everybody, please, let's go and sit down. The bouncers, please, we need you. The places that we reserved for the groom's friends and the bride's friends. Please, if anybody is seated there, up. The bouncers, please. Ibi tá fi kalẹ̀ fún àwọn ọ̀rẹ́ ọkọ àti ọ̀rẹ́ ìyàwó torí pé a mọ̀ pé yóò pẹ́ ká tó jó wọlé gbogbo àwọn tó jókòó síbẹ̀ ẹ jọ̀ọ́. Please. All the friends should please go and sit down. Please let the couple come on stage. Haji Mahmoud and Haji Rofiat, please come on stage. Haji Kaothar, Haji Ibrahim, please come on stage. Every other person, please go and sit down. Please, the friends of the groom, I met with you earlier and I assigned somewhere to sit. Go there, you will see bouncers, please. You need to sit down where I told you would sit. Okay, Tani kan forin gbe. Ẹjọ́ ẹja fàyè lẹ̀ kí gbogbo ọ̀rẹ́ lọ jókòó pátápátá. DJ Charlie Chin, if you're ready, take it away. Join together. Let no listen up. Everybody, let's go. One, two, three, let's go. Somebody can somebody. Number one. Shit on. Love is a beautiful thing. You gotta dance right now. Come on. Come on. Ẹni bá máa ṣe ìgbéyàwó, a ṣe kúndùkúndù méje. Torí ìgbéyàwó ó gba kúndùkúndù méje. Lọ́kọ ìyàwó. Ṣé tọ́jú máa dára? Ṣé wọ́n ìyàwó? Wọ́n tọkọ rẹ̀. Oúnjẹ lásìkò, mọ́mi lásìkò, bóyá ọṣọ lásìkò, ìdí yẹn lásìkò. Listen up. Òun bá gbé sílẹ̀ lọ́mọ ẹ̀rọ ń gbé. Orúkọ tá a bá sọmọ lọ́mọ jẹ́ tí yóò bí nà áyọ̀. Ṣe dẹ́dẹ́, ṣe dẹ́dẹ́, ọkọ ìyàwó, ṣe dẹ́dẹ́, ṣe ìwọ ìyàwó, ṣe dẹ́dẹ́, ọmọ ń bọ̀, ṣe dẹ́dẹ́, ṣe dẹ́dẹ́. Torí ẹni bá máa. Let's go to the moon. Yeah, boy. Everybody. Only things to want. What's up? Okay, say what? Let's go. Let's move it. Everybody say what? Let's go.
Motimu one, I'm on two. Only color mura. Alhaja Rofiat. Give him the Mahmoud. Rofiat. Twerk your body, twerk. Alhaja Rofiat. Twerk your body. Rofiat. Twerk your body, twerk. Listen up. Hey. Somebody can't tell. Let's go. Come on. What's your name? This is my girl, Gebo. Shomari. Shonama Tomari. Shomari, girl. Say what? Hey. Say fast. My brother. Gebo, Shonama. Say fast. We're shaking it. Foreign currency. Gebo. Pound sterling. Woman Sawoy. Closer. Sevas. Shaking it. When I move to the box right now. You gotta move to the box right now. You gotta move to the box right now. Gebo. When you say to the box right now. Say what? They feel me now, cause I get some money, then they feel me now. They do me anymore. Get some money, they wanna get down. They want hold me for ransom, cause I'm young and I'm rich and I'm handsome. They wanna where I come from, but they want to from Lagos to London. But the blessings I'm about to see. What you say to them? Hey. Baby, they hold me for ransom, cause I'm young and I'm rich and I'm Hey. Oh yeah, Jago, don't see the money, man. Shema me gore say gugere. Yebo say baby debe. Baby debe say I'm the low pink card. I'm the low pink label. Aje Rofia. Arike. Shema me tomari. Shema me gore. I want to lola. I want to lala. What you say to now? Everybody say what? I want to lola. I want to lola. Hey. I want to lala. Shema me gore. Yebo. Ẹ̀yin lẹ mọ̀. Listen up. Yebo. Now then sabi o. Everybody now 1, 2, spend the money. Share the money there. Head boy. Olórí ló jẹ́ headboy. Eke headboy. Ṣé o? Eke òdìké. Ọláìmọ̀sán. Ṣé wúwa? Kò sí mọ́ọ̀nì. Kò sí òbíwọ́ni. Kò sí wà. Ewúwa. Yípo má parí náà. Ẹ máa ṣe síbẹ̀. Mo máa lọ fún ẹgbẹ́ èké. Ewúwa. Wọ́síà. Adé òní iyọ̀. Headboy. Thank you. Shema Begore to Bari. Ẹ jọ̀ọ́ ká lè ráyè run program, please. We're shutting down tonight, baby. Thank you. Headboy, active. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ọkọ àti ìyàwó nìkan, ọkọ àtàwọn ìyàwó nìkan kalẹ̀ sí ojú agbo. Thank you. Also, please, ẹ jọ̀ọ́ ibi tí wọ́n pèsè fún àwọn ọ̀rẹ́ ọkọ àti ọ̀rẹ́ ìyàwó. Ẹ jọ̀ọ́. I know the post, my baby give me biscuit, I want sugar. The things you do me, but your barrel go share with. Borun barrel go share so. Melo la fẹ́ wí. Lẹ́ẹ̀kan sí i, a kí gbogbo àwọn bàbá wa, DJ continue. A kí gbogbo àwọn bàbá wa àti àwọn màmá wa. Ní orúkọ gbogbo ẹbí ọkọ àti ẹbí ìyàwó, a kí gbogbo wa pátápátá. Ìwọ nìkan ṣoṣo, ìwọ nìkan ṣoṣo.
My baby give me biscuit, I want sugar. The things you do me, but your barrel kò ṣe wí. Borun barrel kò ṣe sọ. Mélòó mélòó la fẹ́ wí. Mélòó la fẹ́ sọ. Àní mélòó la fẹ́ wí. Mélòó la fẹ́ sọ. Don't get it twisted, love is a beautiful thing. It's Don Jazzy again. I'm the bunch. Oscar like what you make a first call me. When the Coco Master fall in love. You know say what I don't pass God. Hey! I'm in love. Are you in love? Mama, you done make me fall in love. Fall in love, oh. Fall in love, oh. We supposed marry cause you done make me fall in love. Fall in love, oh. Fall in love, oh. My sweet potato, I wanna tell you my mind, oh. I know understand, oh. Cause I don't see well, but them say love is blind, oh. You see as you day, so you are the love of my life, oh. I cannot deny, oh. I wanna make you my wife, oh. See, I never thought that I would find someone like you that would capture my heart, and there's nothing I can do. I used to brag to my friends that I'd always be a player, but since I set my eyes on you, Mama, you done make me fall in love. Fall in love, oh. Fall in love. I go pray for you, and I go fight for you. My desire for you is more than I can explain. Show by $1 million. $1 million. Tell your mommy I go pay. How much is $1 million? $1 million. $1 million. You know say na me be you. They call me Davy Dodo. Cause you want my love. She no one designer. She no one Ferrari. She said I'm my lover. You belong to me and I belong to her. Killing somebody. Thank you. They say love is blind, Thank but you. I did see her for your eyes. For your eyes. She for past that ego. She did you like Ronaldo. Thank you. My sweetie for it. Thank you. Please, the couple can go and sit now. Jackie, please, you can go and sit. The opening prayer and the lecture. Ẹjọ́ lẹ́ẹ̀kan sí ẹjọ́ gbogbo àwa tí a wà lórí ìdúró ẹjọ́ ẹ jẹ́ kí a wá àyè tí wọ́n pèsè fún wa. Please, if we're standing, please let's find the appropriate spaces. We know that this is a society wedding, and the crowd will be like this. Once more, we thank you all for making our time to be here. Adúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá. Ní orúkọ gbogbo ẹbí àwọn ọkọ àti ẹbí ìyàwó tí sọjọ́ tòní àdúpẹ́ lọ́wọ́ wa. Thank you all for making our time to witness this grand celebration. We appreciate your coming, and we pray that may Almighty Allah continue to bless every one of us. It is an auspicious occasion where we have 3 sisters getting married to 3 different grooms. 3 sisters shining, radiating, getting married to 3 handsome grooms. And I dare say that the grooms are more handsome than their brides, Abby. Thank you.
we're going to be having the official opening prayer and the tafsir, the lecture, before we continue with the program. Thank you. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم gbogbo ẹ̀yin ìyàwó àtẹ̀yin ọkọ à ń wí ńjọ́ náà pé bàbá tó bí ìyàwó wọn fi wọ́n lé yín lọ́wọ́ wọn ò sì wo bẹ́ẹ̀ ṣe jẹ́ wọ́n á dọ̀wọ́ yín lónìí o ìfẹ́ ọmọ ọ ni bàbá wọn fi ń ṣe tí ń ṣe àhànáfù àwọn àfà ànáfù àbẹ tábíù ni àmọ́ ànábì ròyìn ànáfù kalẹ̀ ànábì ní ha ń bọ̀ sọlẹ̀ àdábì wọ́n ní alátòlímọ́ báraka. alhamdu hamuda la yu'addu lahasiri ayuhsil hasa والنبت والرمل والقطرة فيكون أبريتو أكل حمدا لا يعد لحاسر أيحسن عصا فيكون دادا جوكو وين يولون لوا لك الحمد مكرونا بالشكر دائما لك الحمد في الأولى لك الحمد في الأخرى لك الحمد أضعافا مضاعفة على لطائفة ما أحلى لدينا وما مر لطائفة ما أحلى لدينا وما مر. أعوذ بالله من الشيطان الرجيم. torí Ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين. آمين. dúpẹ́ fún Olúwa wa. alhamdulillah. aya nabi Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà la wá kí àwọn tọ́lọ̀ ń kó wa lé lọ́wọ́ nínú ìlú yìí. bàbá wa ọba Ìlọrin àtàgbègbè ẹ̀ jẹ́mẹ́ ẹ̀ ṣe ṣéwù. ṣéèkù. lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀. ṣéèkù. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. bàbá wa Modibo tí bàbá wa bá lọrin àwọn wọn wà níjòkó ibi yòówù tí wọ́n bá wà gbogbo ohun tí ń jẹ́lu yìí wà ń bẹ̀. ẹ wá dákun bẹ́ẹ̀ yẹn bá wo orú ìjòkó báyìí tó bá decide pé òun ọmọ dákọ gbogbo ẹ̀yin ṣàṣìyàt tẹ wá ń jòkó lọ́kọ̀ọ̀kan yóò jẹ̀bi ara ẹ̀
yóò wá tún jẹ̀bi ọlọ́run torí yóò fojú rénà ẹni tó bàbàrà tí ẹ̀ gbọ́dọ̀ má dà kọ. ẹ dákun ẹ bá ń gba kíkí bàbá wa ọba lọrin tá a kí látara bàbá Mọ́díbò. bàbá pa bàbá wa Alhaji ọba wa lọrin bẹ́ẹ̀ ń jòkólẹ̀ Dr. Murtala. alhamdulillah wọn mọ jíṣẹ́ fún bàbá. chairman wa níjòkó yìí ọlọ́wọ́n bá kí yín. àmín. ìdáhìn àǹgẹ̀rì ìjòkó yìí kún púpọ̀ ẹ ṣé. fáwọn àlàrí ọlọ́run. bàbá wa Imma Alikadiri. bàbá ń jòkólẹ̀. ẹ ṣé. bàbá wa oníkàún mo rí wọn. bàbá ń Bàrígà. bàbá wa Láǹgùà Owódé. gbogbo àwọn àfáà wa Lágbàjì. alhamdulillah. Ájì Zulu ni mo rí yìí. gbogbo ẹ̀yin agbàbàrà bàbàrà ẹ dákun ẹ mọ́sà gbà fún wa ẹrù lágàkà. bàbá mi kú dí. Alhaji wa Mujahid ní kúrè nakuri. ilẹ̀ yìí kún mo rí ìyàwó Alhaji wa Àyìnkẹ́ Sàká. àdúrà náà ni bàbá ò ṣe jàre. mo fi wọn kí gbogbo ẹ̀yin ìyá wa. bílẹ̀ yìí ṣe kún tó. afakumullah. kò sí ní tí gbogbo wa wá ṣe ju pé àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run látara ẹni wa. Allahu akbar kabira. Sheikh Abdullah Olohunkemi Arademi Babalajisan Al-Barkah. gbogbo ajísàn adamallahu hayata. gbogbo ajísàn lápapọ̀. akíwa kú oríire. alhamdulillah. àwa darí ẹ̀ sórí àwọn ọkọ àtìyàwó mẹ́tẹ̀ẹ̀ta. ẹ pẹ̀lẹ́ kú oríire o. ìjọ tiyín lónìí alibarika yín ọlọ́run ó jẹ́ ọ̀pọ̀. àmín. àfáà ní gbogbo wọn bẹ́ẹ̀ ṣe rí wọn o. alhamdulillah. àtọkọ àtìyàwó ká tó pé àfáà wa Àgbàlagbàjì. ọlọ́wọ́n jọ jàre ọjọ́ ìní oore la máa fi máàkì fún yín. àmín. àfà. akiramakumulahul karimu. eléyìí tá à ń ṣe yìí àwa fi Suratul Fatiha lé àdúrà bẹ̀rẹ̀ náà nù torí sẹ́ méjì náà gbé lọ́wọ́ lọ́wọ́. bisimilahi Suratul Fatiha. bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyaka na'budu wa iyaka nasta'in. إن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. láàrin ìṣẹ́jú díẹ̀ bí e bá ṣe pé àáfàá wájà àáfàá irú ìjòkó báyìí bí ń ṣe ń dùn tó yìí àti fàyè lẹ̀ fún wàásí ń bẹ̀ yóò àmọ́ ń gbọ́ jásí pé owó kéwú náà la fi gba bí. alukurani. owó alukurani ló bí gbogbo ń tà ń ṣe yìí ẹ gbọ́dọ̀ yín ilẹ̀ mọ́ ẹ lálùbáríkà. kẹsì fi kún. azumakani fiduna sariju sabihi wa khairu jalisi fi zamani kitabu. ìtí mo rí pẹ̀lú ìjòkó yìí ni pé àfàwọ̀ ọlọ́run wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni. ọ̀là àlùbáríkà tí ó pọ̀. yóò dáa fún ọjọ́ jáde dáadáa ó jáde sí. wọ́n fi ìjókòó ìní dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀wọ́jọ́ àti bẹ̀rẹ̀ láti ijó àìsùn. gbogbo àwọn bàǹbà fà ní wọlé bàbá Ọlọ́hunkẹ́mi wá kálukú ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n ń ṣe wáàsí wọ́n ń ṣàdúà. bá a sì ṣe ń bá a lọ yìí náà lọ́la náà. Insha Allah. bẹ́ẹ̀ ni tá a fi fa àwọn ọmọ yìí lọ lé ọkọ wọn. àdúrà náà la fi kásẹ̀. Insha Allah. bọ́rọ̀ bá wá rí báyìí àfi kíkálukú ọmọ dèédé ẹran rẹ̀ nínú. bó ti ṣe jẹ́nu bàbá. mímọ̀ wá ara mi mo bá bàbá mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah. a sì bẹ̀ ọlọ́run fún wọn pé èyí tá à ń ṣe yìí kò ní í jáse mọ́. àmín. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahi
الرحمن الرحيم ربي أوزيني قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. ẹ̀yin ọkọ àtìyàwó bàbá yín fẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni o. Karamakumullah. ọpẹ́ ni bàbá tó bí yín ń dá o ẹ wo àwọn ìlàrí Ọlọ́run tán kó jọ síbí. ẹ máa jọyìn eléyìí mọ́jọ́ tá à ń ṣe introduction. ẹ fi kún. ẹ wò bó ṣe rí bí ìyàwó ẹlòmíì bá tó báàní yóò dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Qala rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya. máa dàlá sáwọn Sheikh ti dé. wa ala walidayya wa anni a'mala salihan tarda wa adkhilni برحمتك في عبادك الصالحين. Al-Barkah yẹn pọ̀. Amina. Alhaji Makuri. àwọn nu. Al-Mujahid. قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي ọpẹ́ náà lẹ́ ń fò ní dá وعلى والدي وأني أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. ọpẹ́ ló ní bàjẹ́. bàbá wa ń jòkó lẹ̀ ní ìṣẹ́jú márùn-ún. wọ́n jòkó. ọlọ́run ṣe gbogbo orú eléyìí ntá nábì ní wínú. قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ẹ gbogbo ń tẹ̀ ń ṣe bọ̀ wá látijọ́ yìí ẹ̀ fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. ọba tó wá ṣe bó ṣe ṣe yìí Ọlọ́run ọjọ́ ọjà rẹ̀ yóò dákun kò ní jẹ́ àfìbànújẹ́ gbẹ̀yìn ẹ̀. àmín èèyàn bíi ọmọ ẹ̀sà mi tẹ̀ bá wà ń jòkó. gbogbo wa tá a wà ń jòkó láti jẹta àná òní tọ́lá kankan yé wa à á fẹ́ràn ọmọ ni dígà. ọbẹ̀ ń jòkó lẹ̀. قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي. ìdẹ̀rọ̀ Ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún yín lẹ́ ń dúpẹ́ yìí. وعلى والدي. ó wá ṣe bẹ́ẹ̀ fún àwọn tó bí yín ẹlòmíì wọ́n wá pé kòkò nínú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. وعلى والدي. kọ̀ wá pé ọmọ jẹ́ èèyàn àmọ́ wọ́n mọ tírèsì rẹ̀ wọn ò ní rí tírèsì kan àwọn tó bí ń bẹ́nu àwọn hírò láyé. ẹ̀yin oníwèé tẹ́ wà ń bí tẹ́ kàwé ní 70s 80s ẹ kàwé kan tán pè ní Chinua Achebe Things Fall Apart. inú ìwé òun ni wọ́n ń pè ní Òkóńkó. ṣé wàá rí bàbá tó bí inú ka bàbá tó bí ọ̀lẹ ni èèyàn yẹ̀yẹ́ ni. láwùjọ. yóò ti já àwọn àgbà oníwèé nú báyìí. wọ́n wá máa fi sọ pé ní kò sí tọ́lọ́hún ò lè ṣe ọyọ Òkóńkó lára. Allahu akbar. inú ka. وعلى والدي. ọwọ́ ayọ̀ Òkóńkó wá jẹ́ hero ńgbà Ọlọ́run ó tún wá dán wò ó tún wá yan ọ̀lẹ ọyọ ọ̀lẹ lára ẹ̀ ń wòye.
وعلى والدي ọ̀sọ̀ ṣàánú ẹ̀yin ó ṣe é lérí bàbá wa Arademi. وعلى والدي وأن أعمل صالحا ترضاه wàá ní àmàlà sọ́ọ̀lì à ń tàrí dọ́kù ọmọ wọ̀nyí. àfa Abdulrasheed. أعمل صالحا ترضاه. àwọn àfa pọ́njòkó ló jẹ́ kí náà fẹ́ kéré. a ní àmàlà sọ́ọ̀lì à ń tàrí dọ́ wá ní tọ́lọ̀hún mú jáde fún yín lára àwọn ọmọ wọ̀nyí. àmàlà sọ́ọ̀lì à ń lè fi wá wò wọ́n pé àwọn wo láfikún yín ní padà síbẹ̀ wọn mọ́ ẹ̀yin ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe rí ẹ̀yin ọkọ tí bàbá wọn fi yọ̀ọ̀dá fún yín. وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. àbí ọlọ́run fún yín wá àdìgí níbi rahmatika fi ibadika salihin ọlọ́run ó tì yín wọ bí tẹ̀ràn kan ni òun náà ní kẹ́ wà nù kẹ́ ọlọ́run. ń bira mi láti jó pé àkúlù akramakumullahu àkúlù fi ta'ajjubi ya layta shi'ri. أقول من التعجب شعري أزهاد Olohunkemi amjawa. أزهاد Olohunkemi amjawad. أقول من التعجب ليت شعري. àwọn tẹ̀mí náà sí fún yín nù. أقول ń wí báyìí. من التعجب ليت شعري. Azuhadu Olohunkemi amjawad. Azuhadu Olohunkemi amjawad. Zaidu Olohunkemi ni àbí olówó tí ń display owó torí a gbọ́dọ̀ máa wá èsì fún gbogbo èèyàn tí ó béèrè. Azuhadu dákun. Naam. Zudu. Kìí ṣe pé àwọn tí wọ́n ṣe zudu ọ̀làsìkí tí wọ́n lò. nínú àáfàá tọ́lọ̀ ń fún lówó làlájẹ́ àgbà àmọ́ tòun tí owó wọ́n rí ìmọ̀ lókè wọ́n wá tẹ owó mọ́lẹ̀ wọ́n fi. lásìkò tiwọn nínú àwọn tọ́lọ̀ ń kẹ́ni bàbá Sheikh Adam. radiyallahu anhu. tòun ti bẹ́ẹ̀ wọ́n gbójú kò lára owó òun ń dáhùn nsàlẹ̀ ìmọ̀ ni wọ́n rù. Azuhadu Olohunkemi amjawad. Zaidu lẹni ó ní nǹkan tí ọ̀wá wò ó ẹ fi humbleness ẹ fi ra kálù. ìwà wàláhì bí mo ṣe dúró yìí ó yẹ kí n wà l'Abuja. ọmọ mi tọ́jọ́mọ kéwù mi tọ́jọ́mọ mi láti primary ń ṣe ìyàwó njọ ẹ mú invitation wá kò ṣeé sọ torí kíni ìwà. Azuhadu. mo sì ní wọn máa sọ fún yín. Olohunkemi amjawad. Azuhadu Olohunkemi amjawad. ẹ rí zudu ni òkú ò ìṣe báyìí ìṣe gbogbo ń tá a ṣe yìí kò mú ipò lẹ́mìí wa lóníwà jẹ́ lẹ́ni tí ń bẹ̀rù Ọlọ́run ẹ gbé ọ̀rọ̀ lérí. La ilaha illallah. ẹ gbé ọ̀rọ̀ lérí ìmọ̀lẹ́ yọ̀dá kọ́ máa rán ọ̀rọ̀ níṣẹ́. La ilaha illallah. ẹ keep it up. Abi hubbil banati badal tamala. Sẹ́ǹtì torí ìfẹ́ àwọn ọmọbìnrin torí ìfẹ́ àwọn ọmọ yín náà lẹ́nà gbogbo owó tẹ̀ ń ná yìí sàárà tẹ̀ ń ṣe káàkiri. Badal tamala ghafira. À ń gbọ́ làbárì wọ́n ń sọ fún wa ní táwọn èèyàn ń rù wá fún yín ẹ̀yin náà sì ń rù fáwọn èèyàn ẹ lọ́ọ́ gbé màálù fún lágbájá bẹ́ẹ̀ yẹn bá wá kí yín kù palẹ̀mọ́ ẹ sì kó nǹkan sẹ́yìn búùtù ẹ̀. Badal tamala. Mo ní ọ̀kan bẹ́ẹ̀ nú àwọn olórin Nàìjíríà tí ń kí ẹnìkan ó ní òun ò tí ì ríru olówó òní rí owó tí wọ́n ń ná fún un lójú àgbo gbogbo ẹ̀ ló kó fáníkì láyé. Badal tamala. Tibai aya imado. Owó tẹ wá ná tọ́pọ̀ yìí litibai torí tẹ̀lé súnà nábì mà. Aya imado. Káwọn ọmọ wọ̀nyí ọmọ pé ilé àfáà tí wọ́n yà wọ́n rí bí yà.
الله أكبر. دعوت الناس لبوك بداعي جنوبا مغربا صاحي عنادو بابا دعوت الناس gbogbo ayé lẹ pè yìí. لبوك بداعي gbogbo ayé lẹ ránṣẹ́ sí yìí لبوك بداعي kálukú wa ń dáhùn. جنوبا ẹ pè yàn láti ilé ìbò wọn wálé janub. مغربا ẹ pè yàn láti magribi wọn wáyé ẹlù. صاحي عنادو sọ́hìn ẹ̀pọ̀ rẹ ìnádùn àtẹni tí ọ̀fẹ́ yín gbogbo kálukú lọ́wọ́. جنوبا مغربا صاحي جنوبا. ẹ̀pìlẹ̀ orin ni yọmọ dá sí ni. برغم تشدد لأحوالكم Al-Barkah ọ̀la ṣáájú ẹ̀dá ẹ̀ ní fi pìtàn. برغم تشدد لأحوالكم ẹni tí iná kọ̀rí iná bílí mo kọ́ra ni ìyà kìtàdì bẹ́ẹ̀ bá ti rí ìyàn tí ń sọ̀rọ̀ ẹ bí wọ́n jọra wọn ni. برغم Alhaji wa Umal Kadiri yọmọ dá sí ni. تشدد لأحوالكم dákun ẹ bá ń gbọ́. أكرمكم bí الله. tóníwákà ń bá ń ṣèyàwó ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ kiri fóònù lẹ́rìí bọ́mọ kéwú ẹgbẹ́ wa àfa àtọ́jú àwa lọ táwa wà ń sàlẹ̀ rẹ̀ ó yẹ kí kéwú ó dùn. أكرمكم الله. dàótà náà sà ẹ wọ́n pe gbogbo ayé. دعوت الناس àwọn tẹ̀ ṣe dáadáa fún un. ọlọ́run jẹ́ máa wà dáadáa. bàbá mọ́dìbò tí bàbá ọba ọlọ́rin mọ́dìbò tó ń ṣe ká àlìmí. ayakumullah. دعوت الناس لبوك بداعي. àwọn tí wọ́n dáhùn لبوك بداعي. دعوت الناس لبوك بداعي. lọ́rẹ̀ kọ̀kọ́ ní olówó lọ́mọ náà. دعوت الناس لبوك بداعي. دعوت الناس لبوك بداعي. دعوت الناس لبوك بداعي. جنوبا مغربا بارك الله فيك. صاحي عناد. صاحي ẹ̀pẹ́ ọ̀rẹ́ wáyé náà àtẹ̀ntí ò pé kí ni wọ́n ń ṣe. àlẹ́ fẹ́ kù. لبوك بداعي. دعوت الناس لبوك بداعي. جنوبا مغربا صاحي عناد. جنوبا مغربا صاحي عناد. دعوت الناس لبوك بداعي. جنوبا مغربا صاحي عناد. ntọ́gbẹ́ dáhìyà tó gbẹ olóyè bàbá ọba lọ. برغم تشدد لأحوالكم ẹ dákun ẹ ṣe ṣéwù. ṣéwù لنصر الدين يا جسا قوادو. ajá àjísà ibi tí ń lọ rèé ẹ ṣe. أكرمكم الله. Sheikh Al-Fulani. لنصر الدين. لنصر الدين يا أجسا قوادو. يا أجسا قوادو. kọ́ idù. mubalaga rẹ̀ nu. قوادو لنصر الدين يا أجسا قوادو. alájà àjísà fẹ́ sẹ́ni gbogbo ríhun kò sí tí wọ́n ń torí ẹ̀ wá fa aláyé wọn ìwà lẹ́fi ra wọn. لنصر الدين يا أجسا قوادو. لنصر الدين يا أجسا قوادو. ọ̀kan bẹ tọ́ka àfa yìí kí ló parí rẹ̀. أكرمكم الله ربي. fàyà. فكن ربي. لعبد الله حسنا. لعبد الله حسنا. أكرمكم الله. لعبد الله حسنا. alájà alákùn أكرمبي. لعبد الله حسنا. ربي أكرمبي.
لعبد الله حسنا فكن ربي لعبد الله حسنا Ọlọ́run bá fi sọ rẹ̀ sọ. فكن ربي لعبد الله حسنا mọ́ọ̀nù wàlá yakidoro. ولا تكدر لأسرته ودادا. níparí gbogbo ẹbí yín lè máa wá tẹ̀léra yín kí Ọlọ́run ò ní jẹ́ bí náà dàrú. Ẹ wá gbọ́ báyìí. Ẹ̀yin ọmọ gbogbo ẹ̀yin ìyàwó àtẹ̀yin ọkọ à ń wí ńjọ́ náà pé bàbá tó bí ìyàwó wọ́n fi wọ́n lé yín lọ́wọ́ wọn ò sì wo bẹ́ẹ̀ ṣe jẹ́. Wọ́n á dọ̀wọ́ yín lónìí o. Ìfẹ́ ọmọ ọ ni bàbá wọn fi ń ṣe tí ń ṣe. Àhànáfù àwọn àfáà ànáfù àbẹ tábíù ni àmọ́ ànábì ròyìn ànáfù kalẹ̀ ànábì ní ha ń bọ̀ sọlẹ̀ àdábì wọ́n ní alátòlímọ́ báraka kọ̀mọ̀ndúdú akramakumullah òfin alẹ́ àhànáfù ẹ dápẹ́ ẹ̀yin ìjọ ń ṣe Ọlọ́run àsìkò Muawiya lọ́sàáyé ó ní làákàyè púpọ̀. Muawiya wa ni ẹ lọ ké sí ànáfù wa ṣe akramakumullah yọmọ dá sí Dr. Murtala. fakun rabbi li abdillahi hisna. dákun sọ̀rọ̀ sí. ó wá ní ẹ lọ ké sí ànáfù wa má takulu anil awlad. ìdí ànáfù kí ló wí nípa ọ̀rọ̀ ọmọ wọ́n ní imadu zuhurina. La ilaha illallah. Dàkún kó lọ́dọ̀ wọn ìyá dáadáa yìí. Humu imadu zuhurina. Àwọn ọmọ tẹ́ rí wọn imadu zuhurina. Àwọn láfẹ̀yìntì bàgbà bá dé. Wàsímárù kulubina. Àwọn lè sọ ọkàn wa dàgúmà. Wakurratu uyunina. Wakurratu uyunina ìtutù ojú wa nù o. Bihim nasulu ala a'daina. Bihim nasulu ala a'daina. Àwọn ni ó máa jẹ́ àwa tí táwọn tó fi ní ráyè dọ́dọ̀ wa. Wahumul khalafu minna liman ba'dana. Àwọn láàfin gbẹ̀yìn ayé ọmọbìnrin àbàbàrà ọmọbìnrin ni. Gbogbo ń tẹ́ rí tí àbàbà wọn ṣe yìí torí ìfẹ́ wọn ni o. Akramakumullah. Humul khalafu minna liman ba'dana. Gbogbo bọ́lá ń ṣe sànàbí Muhammad tó ẹ̀rọ̀mbó rẹ̀. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ìtọ́lọ̀ ń fi pẹ̀kun ọ̀rọ̀ ẹ̀. Òun náà ní pé obìnrin ló fi gbẹ̀yìn ọ̀dọ̀wọ̀ yín o. Fakum lahum ardan dalila. Wọ́n sọ̀rọ̀ tọ́pọ̀ ńjọ́ tà ń ṣe introduction. Ẹ sì dé. Akramakumullah. Kẹ́ ẹ mójútó wọn lónìí wọ́n ń ṣe official handing over lẹ́yìn lọ́wọ́ lónìí. Baba Mekudi. Mekudi. Wọ́n ti dé. Allahu akbar kabira. Fakoro bẹ́ẹ̀. Barakallahu fikum. Kun Rabbi. Baba Sarumi. Fakun Rabbi. Li'abdillahi hisna. Ẹ lọ kọ́pílẹ̀tì Baba Sarumi bọ́mbà tó bọ́mbà. Kun Rabbi. Li'abdillahi hisna. Àfà yìí ẹ dákun bọ́lọ̀ ń ṣe mú jòkó yìí wá nù. Ọ̀dọ̀wọ̀ yín ẹ̀yin ọkọ ṣe wá rí ẹ̀yin ọmọ. Today you are stepping forward. Ẹ̀yin méjèèjì. Ẹ̀yin ọkọ ṣe àrí gbogbo ohun tẹ̀ ń ṣe ń bí nísìnyí tì torí ká ṣe ń táyé ń ṣe ni wàdìkúrú máa yù tìlá fíìbù yù ti kùnà ẹ máa rántí tẹ̀ ń ṣe ń lé yín o. Ẹ̀yin ìyàwó. Ẹ ní pẹ́ nísìnyí tẹ́ fi gba ìjà. Bọ́lọ̀ ń bá kọ́ bẹ́ẹ̀. Ọ̀dọ̀wọ́ yín ẹ ṣe wọ́n dáadáa ẹ ṣe dáadáa both of you gbogbo yín ẹ̀ ń step forward lónìí. Step forward. STEP. As you are stepping forward, make sure you sleep together. Sleep together. Askunuhunna min haythu sakantum min wujidikum.
sì ti bẹ́ẹ̀ sleep together. Sleep together. ẹjọ́ máa sùn. T. Make sure you talk together. níbi step. ẹ máa sọ̀rọ̀. èmi ebóbìnrin sọ̀rọ̀ ó sì tètè ṣubú. ọmọ bá wọn sọ̀rọ̀ ni ó lè fún ọmọràn 10 kó gba 3 kó gba 5. sọ̀rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkàyàtì ní ṣẹlẹ̀ tó ṣe pé àwọn ìyàwó ń ṣe Ọlọ́run ló fún un ní solution. àkìlọ̀ fẹ́ wọn ó ṣe tó ń dààmú mo fẹ́ wọn fárí ni má sọ ọ́ lẹ́nu mọ́ pé tí a máa fárí lójú wọn wọn ó sì máa fa. Talk together. Tí mẹ́mẹ́ nù. ẹ̀yin obìnrin náà ẹ máa fi àwọn àṣírí hàn ọkọ yín àwọn ẹ̀yin ò lè mọ gbogbo àṣírí ọkọ yín àmọ́ àwọn ò gbọ́dọ̀ mọ̀ gbogbo tí. ẹ má rò pé nítorí pé àáfàá ni bàbá mi ẹ mọ ìṣẹ̀mí ayé tí bàbá yín ń lò wọn ò rí tẹ̀mọ́lẹ̀ láfi ń rí ń ta pé èèyàn re ni wọ́n. àwọn kan bẹ kò sí ní tó lè tẹ́mtì wọn ò béèyàn bá ti dá a bá ní bàjá á sì lè jìnnà sí i. àti ẹ̀sẹ̀ jà kí ni ọ̀pọ̀ àwákọ̀. kò sí ní ọ̀pọ̀ àwákọ̀ ahasidu mi na bọ́nà. tí. iná fi kanu sínú. The next one is E. Make sure you hit together. ẹ jẹun pọ̀. gbogbo nǹkan náà ẹ máa fi jẹun pọ̀ ẹ jẹun pọ̀ and the last one is P. mo ti rí ẹ jẹun pọ̀ wà á ṣìrì hùnà. wa'ashiruhunna bil ma'ruf. ẹ bá wọn ṣe dáadáa. With the last one is P. Make sure you play and pray together. ẹ máa kírun pọ̀ ẹ máa ṣàdúrà pọ̀ ẹ máa ṣeré pọ̀ ẹ máa ṣe gbogbo nǹkan pọ̀ tínú bàbá yín ó fi máa dùn sí yín pé òun rí ayé wa. àyè kájú kò lára ọmọ o àyè kájú kò bá a ṣe wá ní kájú kò òun náà ní gbogbo yín di ọmọ bàbá Ọlọ́hunkemi lónìí Ọlọ́hun jẹ́ Al-Barkah. fún àsìkò yìí tó short abẹ́ Ọlọ́hun. ó dàdúrà ẹ̀dàkùn ẹ̀ tẹ́wọ́ nítorí Ọlọ́run fún bàbá àgbà Ọlọ́hunkemi Arademi. gbogbo ńlá káyì yóò mọ ron tí mò ń ròyìn. èmi náà ni gbogbo ayé pé lérí ẹ̀ lónìí kí ni ọgbẹ́yìn ẹ̀. wọ́n ti gbọ́. àdúrà 3 la ṣe fún yín lèmi sì ṣe fún gbogbo ẹni tí ó bá ṣe náwó. 3. ká tó ṣe adájọ́ nù mọ̀jọ́ pé ẹ yẹ. Ọlọ́run gbà. bá ń ṣe lọ́wọ́ ogun ẹ mọ́ lùlù ẹ mọ́ jò ṣe rí lù táwọn oníṣẹ́ àtijọ́. kálukú ní wòran látẹ̀ kan. ẹlẹ́ẹ̀kẹta bàbá wa parí rẹ̀ mọ̀jẹ̀ akanyín. òun ló le jù. kí bànújẹ́ ọmọ gbẹ̀yìn ẹ̀. fún bàbá wa àgbà Ọlọ́hunkemi. ọgbà ẹ̀bẹ̀ ni a lè torí pé bákan lẹ rí pẹ̀lú Ọlọ́run ká má fi bẹ̀ lọ́hùn kí lẹ̀ ń ṣe Ìsìráfílù àti Míkáílù wọ́n pàdé Ọlọ́run rán wọn sí ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n wá pàdé ń sánmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin àwọn méjèèjì wọ́n ń sọ̀rọ̀ wọ́n wá ń sunkún ohùn wọn wá bu àlẹ́ àrà sí Ọlọ́run ní àwọn àwọnù amọ̀nàbí ní Ọ̀yọ́ Jìbìrìlù àwọn àwọnù wọn láwọn Ìsìráfílù àti Míkáílù ni kí ni ń ṣe wọ́n lé àwọn sunkún ni ẹ lọ́ọ́ kó wọn wá wọ́n wá dé kí ni ń pa yín lẹ́kún wọ́n ní kọ̀dọ̀ à. ìdájọ́ nàkàṣà kọ̀dọ̀ àkà ìdájọ́ rẹ̀ náà ní ń pa wá lẹ́kún kí ni ń pa yín lẹ́kún bí ìdájọ́ mi wà kọ́dẹ̀ alimtu mama anabi dọ̀lámi lílà àbí ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mi ìsàlábòsí wọ́n là mọ̀ pé ìsàlábòsí kí wọ́n á ní ń pa yín lẹ́kún bí ọ̀rọ̀ mi wọ́n ní nàkàṣà likur àlìbú òdàbá àdàlìkúrìbì. ayyakumul karim. ìtì ń bà wá lẹ́rù ni pé kéèyàn ó súnmọ́ pẹ́kípẹ́kí lónìí nísìnyí kó sì bára rẹ̀ pọ̀ òun jìnnà sí ọ lọ́la kò tó sẹ̀ rẹ̀. Ọlọ́run níbi ìtani ó níbi ti ṣe ìtani. Allahu akbar kabira. bẹ́ẹ̀ ṣe súnmọ́ lónìí tí kálukú pé ọ̀dà gbogbo tí ọjà yín bọ̀ tí òfin ní rí bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run níjọba yín. àmín. ọ̀gbẹ́ni ọba ṣe àmín yóò rí bẹ́ẹ̀ fóun náà. dákun bá ń ké fún wa àyà mẹ́tẹ̀ẹ̀ta ké fún wa ẹ tẹ́wọ́ yín. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahi. ẹ dìde. Rahmanir Rahim. ẹ̀yin àfa wa ní àfa wa àgbàlagbà jì gbogbo ẹ̀yin àfa wa. Wallahu alladhi la ilaha illahu. alimul ghaibi
Washahadati Walrahmanir-Rahim. Èmi ọmọ tí àwọn alájà àgbà rí ń pẹ́ tí wọ́n máa ń lo àyà mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n sì wí pé àáfàá mi lọ sọ fún mi bẹ́ẹ̀. Gbogbo ń tẹ̀yẹ́ lò kó gbé wájú bàbá yìí tí wọ́n ó kéènù. Allahu akbar. Wallahu alladhi la ilaha illahu al-maliku. Ẹ máa dàníyàn pé Ọlọ́run má jẹ́ bàbá wọ́n kàn bànújẹ́ lára wa. Aliku Ọlọ́run má jẹ́ wọ́n sábàmọ̀ pé wọ́n ṣe yìí. Assalam. Kọ́ wa bùn yín lọ́mọ àlùbáríkà. Al-mu'minu. Kọ́lọ̀ yín ọmọ wa rọrùn sí. Al-muhaiminu. Bàbá fi ṣèyàwó àwọn àbúrò wọn kẹ́yìn náà ti di bàbá. Al-aziz. Ajísàn ò ní bàjẹ́. Al-jabbaru. Fẹ́ràn Ọlọ́run lára yín, Ọlọ́run jù orí bẹ́ẹ̀ fóun náà. Al-mutakabbiru. Subhanallahi amma yushrikun. Huwa Allahu al-khaliqu al-bari'u al-musawwiru. Lahu al-asma'ul husna. Yusabbihu lahu ma fi as-samawati wal-ardi. Wa huwa al-azizul hakim. Bàbá Al-Barkah tó ṣe bàbá Olohunkemi ilẹ̀, bàbá Arademi dákun. Bàbá ń bẹ jọ jàre dákun má jẹ́ bàbá náà ráyè tó. Àmín dákun Ọlọ́run. Wọ́n síra dáadáa. Kí wọ́n sìn wá jìnnà àwa ni ojú àsìn wọn jálẹ̀. Àmín. Subhana rabbika. Rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. MC. Ẹ ṣé o, a dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa, a dúpẹ́ Ọlọ́run ajá rí yín pẹ́, Chief Missioner Ansaru Islam Society of Nigeria. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ajá rí yín pẹ́. Èyí tó kàn nísìnyí òun náà ni pé a invite chairman wa kí àwọn náà wá sọ̀rọ̀ ráńpẹ́ fún chairman's opening remarks. Distinguished guests, ladies and gentlemen, we're going to be inviting our chairman to come forward for the chairman's opening remarks. That is the next activity on the program. Immediately after the chairman's opening's remark, we're going to be moving to the cutting of the ní kété tí àwọn chairman wa ti sọ̀rọ̀ tán, a move lọ sí àwọn ọkọ àti àwọn ìyàwó wọn, a lọ gé àkàrà òyìnbó. Ṣùgbọ́n nísìnyí, distinguished guests, ladies and gentlemen, I want to invite our chairman. Please, I want to crave our indulgence. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a yẹ àwọn chairman wá sí. Please, let's put our hands together as I invite our chairman for today, Dr. Shuaib Begore. Please, let's put our hands together as he comes forward. Thank you, sir. The parents of the bride, particularly Sheikh Olohunkemi Arademi Alubarka, parents of the grooms, the three couples seated here, then Ian Gari of Ilorin, my own brother, Mr. Raimo, distinguished ladies and gentlemen, I'm delighted to welcome you here. We're here today as a final step. For the past 5 days, we have been celebrating these three couples. We have been celebrating Khairat and Abdulaziz, Kaothar and Abubakar, Rofiat and Abdul Hafiz. There's been a lot of prayer for them. There's been a lot of advice for them. There no doubt will be so many more as we go on. But I have no doubt that both the grooms and the brides are very well raised, and those advices will meet very welcoming ears. So, while we are here today, this is the reception, and it is my pleasure to welcome you all and to say
let us enjoy ourselves. In eating, we've been having some drinks, been saying hello to friends. Let's enjoy ourselves thoroughly. Let's have fun. We also, when they were dancing in, there's a lot of celebration, there's a lot of enjoyment, there's a lot of joy in there. So let's not leave them alone to do it. Let's all do it with them. While saying all this, I pray for a happy married life in comfort, happiness, and joy for you. And I also want to say thank you very much. Salamu alaikum. Don't walk it, don't try. You supposed to be jai. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ladies and gentlemen, I think our chairman deserves a round of applause. Please, can we put our hands together for our chairman? Thank you very much. I know if nobody clap, mommy will clap where she's seated. I'm sure she will clap for her husband. Up next, we're going to the cutting of the cake. The cutting of the cake. Ejo ọkọ àti ìyàwó, please proceed to the cake stand. Ejeki, everybody should proceed to the cake stand. Thank you. Thank you. Thank you. Because it's a triple union, 25, we're going to doing everything in 3. Torí kó jẹ́ ọkọ àti ìyàwó mẹ́ta náà la máa ṣe gbogbo ẹ̀. Bóyá bàbá ṣe bẹ́ẹ̀, bóyá Ọlọ́run bá wa fún gbogbo yín ní ìbẹ̀ta kó jẹ́ àkọ́kọ́ fún yín. Please, can we have all of you place your hands on the knife? Place your hands on the knife. Get butterflies in my belly. Conrico sonko je como Emma Bawio Ọ̀rọ̀ ìfẹ́ láyé bí àdánwò ni irú ọmọ tí mo fẹ́ wọ́n bẹ lára rẹ̀ bèbí gbórúkọ mi ó bá ẹlẹ́wà mu mo fẹ́ bá ẹ darúgbó mo fẹ́ bá ẹ dalẹ̀ ìwọ ni mo fẹ́ Nàìjírí lójoojúmọ́ ayé mi olómi sweetheart òní tèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ṣàlàtàní lọ́lá Olúwa kò sóhun tí ó yà wá. Thank you. Friends of the bride, friends of the couple, everybody who is here to celebrate with the couple, love, as we call it, is the foundation of every home. Ìfẹ́ tó jẹ́ ìpìlẹ̀ gbogbo ilé pátápátá, we are going to be spelling love. And on the pronunciation of love, the couples would be cutting the cake. I want us to do it together. Gbogbo wa la wà ń bí, torí wọn náà dẹ̀ la ṣe wà ń bí. Ẹ jọ̀ọ́ máa fẹ́ kí gbogbo wa jọ ṣe pọ̀. We are going to spell love, and on the pronunciation of love, the couples will cut the cake together. If you're ready, I am ready. Please, let's do it together. We'll spell love, and while we pronounce love together, they cut the cake. If you're ready, I am ready. Can I get an L? Àpọ̀jù báyìí lọ bí. Ṣebí torí wọn la ṣe wà ń bí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ a jọ ṣe pọ̀. Can I get an L? Can I get an O? Can I get a V? Can I get an E? What did we spell? Love. My forever sweet Valentine.
ọmọ tán ọmọ fàkọyọ. Mo ní kó sọ́mọ náà bìtì dàlí mi. Àníṣe ọmọ dùn ọmọ tán ọmọ náà bá. Ara ẹ̀ bá ń kọrin òrékè lẹ́wà. Ọmọ tèmi forever, my forever, sweet Falanta. Ọ̀run ló sọ wá kú lágbára Ẹlẹ́dùmarè. Ìtura sẹ́wà. Òrékè lẹ́wà, òrékè lẹ́wà. Ọmọ tèmi my forever, my forever, sweet Falanta. Ọ̀run ló sọ wá kú lágbára Ẹlẹ́dùmarè. Ìtura sẹ́wà. Ìfẹ́ mo ní sí ọ, ìfẹ́ ẹlẹ́yẹlé. Ìfẹ́ mo ní sí ọ, ìfẹ́ aládàbà. Bèbí wojú mi, ojú àfẹ́ rojú. Fọmọ rẹ mi ní man down for only you. Feels like Many man they try to whine you. I don't really mind, they just they whiny. Many guys they try to whine me. Baby no go mind them, just be whiny. Many man they try to whine you. I don't really mind, they just they whiny. Many guys they try to whine me. Baby no go mind them, just be whiny. So me say, ciao, Jawa, look into my eyes. Thank you, DJ. Distinguished guests, that was the cutting of the cake by the 3 couples, the Triple Union 25. I'd like to specially recognize all the way from Turkey. He was the ADC to President Umar Musa Yar'Adua. Please let's make welcome General Mustafa retired. Please can we put our hands together for him. Thank you for coming to celebrate with us here today. We appreciate your presence. May Allah continue to honor you. Also, I'd like to recognize the presence of the chairman, Noctel Hotel Resorts, Dr. Wale Akingbade. Please can we put our hands together for him also. Thank you very much, sir. We appreciate you for coming. Thank you. Please, everybody sit down. All the couple, please sit. Please, we can sit down. Distinguished guests, ladies and gentlemen, up next, we're going to the couple's first dance. But like I said, because it's the Triple Union 25, we're going to do everything in threes. Please, the fireworks and the pyrotechnics, those in charge, Arabs Decor, please, let's get ready. But before we do that, Absalam, please, can I have you on stage here? Just you alone. Ẹ jọ̀ọ́, a fẹ́ kí gbogbo wa wà lórí ìjókòó pátápátá. Èyí tá a fẹ́ ṣe ń sìn àárín àwọn ọkọ àti àwọn ìyàwó wọn nìkan ni, please. Okay, and we are going to do it 3 times. We want to take the first couple dance. I will hand you this microphone. You would invite your wife in the best way that you can to join you on the dance floor. Gbogbo àwọn ẹ̀sà tó lò fún Alhaja khairan tó fi gbà fún ọ. We want to hear part of it today. So, Alhaja khairan, for every sweet word that your husband says, you move and come and meet him on the dance floor. Your time starts now. My love, my sweetheart, my everything, the love of my life. Orekelewa mi, ẹlẹ́yinjú ẹgẹ́, apọ́nbẹ́pọ́rẹ́, ìbàdí àrán. Okay, oh yeah, let's do it like this. Okay. Mon amour, mon sticker, amour de ma vie. Ladies and gentlemen, did he pass? Did he pass or not? Okay, Haji Ibrahim, you are next. Ejo, please, the media team, please be conscious. Pé àwọn èèyàn wà lórí ìjókòó. We don't want you blocking them. I'm okay if I capture the day, and yes, you've been paid to be here. But please be mindful that we have people on site so that you don't block them, please. Haji Ibrahim, ẹ̀yin ló kàn. Tó bá ṣe pé kéwú lẹ fẹ́ fi gbé ìyàwó yìí dìde, ẹ̀yin lẹ bọ̀. But we want to hear you. Àwọn ẹ̀sà yẹn, those sweet words that you used.
tí Alhaja kaothar fi gbà. We want to hear it just as we have done for the first couple. We are doing it also for this next couple. Thank you. My sweetheart, yeah, I asked you about my one and only Amoke, the love of my life. Amoke, Arewa obìnrin, tọ́lọ́run fún lẹ́wà tó tún níwà. Anytime I'm counting my blessings, I count you twice. In short, I can't leave this world without you, my love. Who, please? You, my baby. Yeah. Oh, Paul. Did he pass or not? Pass or not? 100. Aji Mahmood, you are next. They say Egunla ni kẹ́yìn gbàlẹ̀. So it is your turn now. But the first word by my love, what did they straight ni? Okay, ladies and gentlemen, couple 3 for today, triple union. Audiomack, my own angel that dwells among human, the most beautiful I've ever seen, the one and only. Have you seen a beautiful lady today? I present to you Audiomack, Rofiat, Arademi, Olohunkemi, Al-Barkah, my own wife, and I love you. Hey! Thank you. Hold it. Ladies and gentlemen, this is not the time to join the couple on stage. We don't even want anybody moving. The media team, you're blocking people on Tanjoko. Please let them see what is happening here. Please. It's a solemn dance between the couples. Please, let's remain seated while they have this moment on their own. DJ Charlie Chin, take it away. I found the love for me. Darling, just dive right in. Follow my lead. Well, I found a girl, beautiful and sweet. I never knew you were the someone waiting for me. 'Cause we were just kids when we fell in love, not knowing what it was. I will not give you up this time. Darling, just kiss me slow. Your heart is all I own. And in your eyes, you're holding mine. Baby, I'm dancing in the dark with you between my arms, barefoot on the grass. We're listening to our favorite song. When you said you looked a mess, I whispered underneath my breath, but you heard it. Darling, you look perfect tonight. Well, I found a woman stronger than anyone I know. She shares my dreams. I hope that someday I'll share her home. I found
found a love to carry more than just my secrets. Like an angel in the morning, shooting star across the night. The most beautiful girl I've seen in all my life. Every second spent with you, it's like a day that starts brand new. Girl, I'm so amazed at all the things you do. Yes, I wanna build my whole world around you. So I promise you forever and for always. And girl, you are my sunshine, baby, don't you go away. Yeah, I want me, all over me, already I like you. I will love you forever. Yeah, I want me, all over me, already I like you. I will love you forever. I hear music in your words and in the way you call my name. When you're by my side, I can't do anything. You're my best friend, you're my lover. Without you, no one else would do. Through thick and thin, I know we'll make it true. Yes, I wanna build my whole world around you. So I promise you forever and for always. Girl, you are my sunshine, baby, don't you go away. Yeah, I want me, all over me, already I like me. Say I will love you forever. Yeah, I want me, all over me, already I like me. I will love you forever. My baby, my Say, oh yeah, check it out. She don't want designer, she don't want the Ferrari. She said, "Now my love, oh, she belonging to me, and I belong to her. Oh baby, she go killing somebody. They say love is blind, but I they see for your eyes, oh. Yeah, for your eyes, oh. She pampas that ego. She dey do like a Ronaldo. My sweetie Bonero, Eminado. She like my song, yeah. She like my song. Thank you. Thank you. Bring it down. Don't get it twisted. I know love is a beautiful thing. Thank you. Can we have all the brides go and sit? Let's leave the groom. The grooms alone. I can sing one. I can fi jókòó ní kẹ́ padà wá ẹ̀yin ọkọ. Ẹ jọ̀ọ́ àwọn màmá ọkọ níbi tí wọ́n bá jókòó sí ẹ jọ̀ọ́ kí wọ́n máa bọ̀. The groom's mother ta níbi tí wọ́n bá wà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ ní ojú agbo ní kíákíá. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún àwọn màmá ọkọ mẹ́tẹ̀ẹ̀ta níbi tí wọ́n bá wà ẹ jẹ́ kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa bọ̀ ní ojú agbo. The groom's mothers. Ẹ jọ̀ọ́ àwọn màmá ọkọ mẹ́tẹ̀ẹ̀ta níbi tí wọ́n bá wà ẹ jẹ́ kí wọ́n máa bọ̀. Nígbà tí ó dàbí pé a máa dúró dè wọ́n. Àwọn màmá ọkọ níbi tí wọ́n bá jókòó sí ẹ jọ̀ọ́ bá wa sọ fún wọn pé kí wọ́n máa bọ̀ ní ojú agbo. The groom's mothers, the three of them, wherever they are seated, to come forward. While we wait for them, I want to invite the bride's mothers. The bride's mothers, please can you come forward also? Let's do it quickly so that we can go to the dance.
ẹ jọ̀ọ́ bá wa sọ fún àwọn màmá ọkọ pé a máa dúró dè wọ́n. Àwọn màmá ọkọ mẹ́tẹ̀ẹ̀ta níbi tí wọ́n bá wà. Please help us get word to the 3 mothers that will be waiting for them. While we are waiting, the grooms, ẹ̀yin ọkọ, please sit down. Let's invite the brides. We'll wait for mommy to get. Ladies and gentlemen, we're going to be taking the mother-daughters dance now. Please, let's give them just this few moments. It's not yet time to join them on stage. It's supposed to be a special moment for each mother and their daughters. Àwọn màmá ọkọ àti màmá ìyàwó àti àwọn ìyàwó. Ẹ jẹ́ kí àwọn ìyàwó ẹ kọjú sáwọn màmá yín. Please face your mothers. DJ Charlie Chin, take it away. Mommy, oh, wá pẹ́ láyé. Mommy, wá jẹ́ wọn mọ́. Ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọlọ́jú. Àkànlá papọ̀ sẹ́nu tírélà àkùtù ẹ̀. Thank you. Adukwe, thank you very much. That was the mother-daughters dance. Ẹ jèrè gbogbo àwọn ọmọ yín pátápátá. Ìṣù ọmọ jìnnà fún yín jẹ. Thank you. Àwọn màmá ọkọ ṣé wọ́n ti wà ní ìdúró? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n máa bọ̀. The mothers of the groom. Àwọn màmá ọkọ mẹ́tẹ̀ẹ̀ta níbi tí wọ́n bá wà. Ẹ jẹ́ kí wọ́n máa bọ̀. Distinguished guests, ladies and gentlemen, this beautiful decor was done by Arab's Decor. And this event was beautifully planned and coordinated by M-Cube Events. We're going to be taking the mother's sons dance now. The mother's sons dance. Ẹ jọ̀ọ́ bá wa sọ fún àwọn màmá ọkọ pé àwọn ni a máa dúró dè. Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó dà pé èèyàn kan nìkan la ti rí. Màmá ọkọ mẹ́tẹ̀ẹ̀ta ní kété tá a bá ti ṣe léyìí tán, we are going to the dance. We're waiting for the 3 mothers to get in. Wọ́n ní wọ́n ti ń bọ̀. Wọ́n lọ ṣètò oúnjẹ fún àwọn àlejò ni. Àwọn màmá ọkọ mẹ́tẹ̀ẹ̀ta. The grooms, please step on stage. Thank you. Distinguished guests, this is Mother Sons Dance. DJ Charlie Chin, take it away. Listen. Yeah, no. Yeah, mi fẹ́ mi lọ́kàn, ọ̀pọ̀ ìní fojú mẹ́sàn-án, ọ̀pọ̀ mi fọ́dún mẹ́ta, òwà màmá
will love you forever. Mommy mio, mommy mio, mommy mio, mommy mio. I'll do anything for you. Mama, I'll love you forever. Mommy mio, mommy mio, mommy mio, mommy mio. I'll be there for you. Oh, I love you forever. Mommy mio, mommy mio, mommy mio, mommy mio. I'll do anything for you. Mama, I will love you forever. Hurry, hurry, come carry your baby, go. Come and see my mother. My mother. You must see my mother. My mother. Come and see my mother. Hey. My mother. You must see my mother. My mother. Come and carry on your marks. Come and carry if you want. Come and carry. Come and carry if you want. Come and carry on your marks. Come and carry if you want. Come and carry. Come and carry. If you want my body, then come see my mommy. I know like your money, but I know you want my body. My body. My body. Alele body. Come see my mommy. Make it official if you really mean it now. I stand for you. Thank you, thank you, thank you. Bring it down. Bring it down. Thank you. Ẹ ṣeun, ẹ ṣeun. Ọkọ àti ìyàwó ẹjọ́ ẹ lọ jókòó ẹ fà àwọn mọ́mí nìkan kalẹ̀. Mọ́mí ẹ má ti lọ. Ẹ yẹ lọ jókòó. Okay. Okay. Àwọn ìyá ọkọ mẹ́tẹ̀ẹ̀ta ní láàrin ìṣẹ́jú méjì afẹ́mẹ́ tó mọjọ́jọ́jú láàrin mẹ́ta. Láàrin ìṣẹ́jú méjì lásán náà ni afẹ́mẹ́ tó mọjọ́jọ́jú. Láàrin ìṣẹ́jú méjì mọ́mì ẹ̀yin mọ́mì ìjú ọmọ ni kò ní kọ́ yín lẹ́sẹ̀ inshallah. DJ if you're ready take it away. Àníjó fújì lárinrin ẹ lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa rà. Come on. Ẹ lè wá outstanding kẹ́ máa jó. Gègé. Mo níjó fújì lárinrin. Ẹ lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa rà. Ẹ lè wá outstanding kẹ́ máa jó. Ìgbà kan lè mi sunu mọ́tò. Come on! Gègé, 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 gègé. Ìgbà kan lè mi sunlé àkọ́kù. Thank you, thank you, thank you. Thank you, it's okay, it's okay, it's okay, DJ. Lágbára Ọlọ́run ìṣòro máa jìnnà fún yín jẹ gbogbo ọmọ yín pátápátá ẹ jèrè wọn. Thank you. Ẹ jẹ́ káwọn ọmọ mi lọ jókòó. Distinguished guests, ladies and gentlemen. Ẹ ṣeun, ẹ ṣeun. Distinguished guests, ladies and gentlemen. We are moving to the dance now. We will be handing over to our live band, Alhaji Abdulsalam Aziz Abiodun Ajiroba, popularly known as Sauti Arewa. He will be the one to entertain us. Àkókò yìí ni a bá wọn ìyàwó àtọkọjó tí a bá fẹ́ ná wọn lówó. Àkókò yìí ni a bá wọn ìyá ìyàwó náà jó tí a bá fẹ́ ná wọn lówó. This is the time to join the couple on stage. Please, if you are not doing anything on tí a bá ṣe kankan lórí stage ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí a wá sí wájú eléré tàbí orí stage. Thank you and have a beautiful time. Once more, my name is MC Ayula of Speaking Services International. I've been the master of ceremony here today, and also I have been the lead planner for MCube events. Thank you and have a beautiful evening.